Baba Tinubu, let's call a spade yo. Apá yín ò ká nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Ẹ ti pe àwọn terrorists ẹ sọ wọ́n dọ̀rẹ́. Kò sí nǹkan tó lè gbà yín lọ́wọ́ nǹkan tó wà nílẹ̀ yìí. Nígbà tí Jonathan sọ pé kò sí ọba tó ń fẹ́ jẹ lórí Nàìjíríà tó wọ́t kí blood kí ẹ̀jẹ̀ èèyàn kó ṣòfò dànù. Ẹ ló lẹ is a coward. Oríṣiríṣi orúkọ lẹ pé máa yẹn. Ìkan ló wà ń bẹ̀ tí ò kíá yìí. Tó bá jẹ́ pé ẹ tún rántí ìgbà tí Abacha wà lórí oyè tó ní tó bá kù dajì èèyàn sílùú òun sì máa jẹ president ń lọ. Ṣé ẹ ti wá rí i pé ìyàtọ̀ wà nú èèyàn àtèèyàn báyìí? Irú pípa tí wọ́n pa wọ́n ní erùpù yẹn tí kì í ṣe àkọ́kọ́ tí kì í ṣe èkejì àìmọye àwọn èèyàn tó ti kú sọnù. Àwọn ọmọ tí wọ́n lọ kó ní school 25 of them tó ń sọ pé wọ́n tún panu wọn pàápàá. Kò kì í ṣe àkọ́kọ́ kò ń ṣe èkejì. In fact kò ń ṣe ẹlẹ́ẹ̀kẹta bàbá apá yín ò ká. Ẹ pa àwọn èèyàn tó lè ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ ká pe àwọn èèyàn wọ́n máa jókòó lórí resources wọ́n máa ṣe kíní ṣe bí tí èèyàn bá kù tó fẹ́ jẹ resources lẹ́ máa sọ pé kó má gba resources lọ́wọ́ yín. Àwọn tó ń pààyàn wọn ready àti dáwọ́ ẹ̀ dúró. Mítìnì wo lẹ̀ tí ì bá wọn ṣe? Owó wo lẹ̀ tí ì gbé fún wọn? Kí lẹ̀ tí ì fi bẹ̀ wọ́n? Àgàgà àwọn kìrìsìtẹ́nì tó ń wọlẹ̀ bẹ́ẹ̀ ni pé kò kàn wọ́n. Ibi tí ti kìrìsìtẹ́nì wá burú sí tí àwọn pípù ìbá pa èèyàn wọn tí news ò bá tètè gbé wọ́n á gbé pamọ́ káwọn èèyàn má mọ̀ pé ará ìjọ wọn kú kó má bàa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ibi tí wọ́n sì wà tí wọ́n ti ń jà rìnrìn wọlé yìí tán wọ ilẹ̀ Yorùbá yìí tá bá wo àwọn tí mo tún fi hàn yín nílẹ̀ East ni o ọ̀sán gangan ni wọ́n dédé wọ ilẹ̀ East tó ń wa ọ̀kadà wọ bẹ̀bẹ̀ yẹn. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin pàìtọ̀ wa ṣe lẹ̀ ń wàásù fún wa God will come and fight for you. Ẹ ti tẹ́ ẹ ti bàjẹ́ ẹ ti bà nǹkan jẹ́. God is fighting for people we know but kò ń ṣe pé kẹ́ kọ́wọ́ yín rọ̀ kò ń ṣe pé kẹ́ tiẹ̀ má tiẹ̀ jà pitapita rárá kẹ́yìn gan má ní inú Bíbélì tí wọ́n bá ń lọ sí ogun Olúwa dẹ̀ máa sọ fún wa ní màá bá yín lọ á ní ẹ ṣẹ́gun ẹ padà dé láyọ̀ àti àlàáfíà ìyẹn náà pè ní Ọlọ́run bá ìyẹn jà ogun kò ń ṣe pé kẹ́ ẹ máa sùn sílé kán máa pa yín dànù kẹ́ ẹ má ní nǹkan tẹ́ máa ṣe sí ẹ wá rí ọgbọ́n táwọn Boko ń dáǹsì báyìí wọ́n ti lọ kó àwọn ọmọ mùsùlùmí sódà wọn ò ní lè sọ pé kírísítẹ́nì nìkan ni wọ́n ń pa wọ́n yí ọwọ́ wọn padà ó dàbí olè tó fẹ́ jí mọ́tò ọ̀gá ẹ̀ gbé tó ní wọ́n gbà lọ́wọ́ òun tó ní ẹjọ́ ibi ẹsẹ̀ yìí kọ́kàn yìnbọn díẹ̀ síbi èékánná ẹsẹ̀ òun kọ́ lè gbà ń gbọ́ bó lè ló gba mọ́tò lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn Boko báyìí tẹ́ ẹ bá ní àwọn Boko ń pa mùsùlùmí ṣé kírísítẹ́nì làwọn Boko tó lọ ń pa mùsùlùmí tẹ́ ń kílèmù ni torí mo rí pé àwọn àgbàyà kan bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ń sọ̀tọ̀kùsọ̀ àgàgà lédi TVC yẹn wọ́n bọ̀ wá gba resources wọ́n bọ̀ ṣebí resources tó bá kù tí àwọn èèyàn bá kù tí àwọn èèyàn bá wà ńbẹ̀ ni wọ́n máa gbà nítorí Ọlọ́run ẹ̀mí àti resources ó yá mú kan nu méjèèjì torí lédi yẹn mi ìmọ̀ pé ẹni tí ò lọ́pọlọ báyìí ni torí pé kò tí ì kàn yín náà ni gbogbo problem yìí báyìí tẹ́ ẹ bá dẹ̀ dúró kó kàn yín nǹkan ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò it's so sad wọ́n bá jayé ń bí lẹ́nu wọ́n á jayé lọ́la wọ́n á gbowó ilé wọ́n á gbowó ẹ̀mí àìmọye buses lóríṣiríṣi they are my phones àwọn tó tiẹ̀ tó ń travel pé kí n tún travel àbí téèyàn bá jáde aṣáde padà wọ́n á dẹ̀ empty bus wọ́n wá kó gbogbo wọn wọnú igbó ó léye millions tẹ́ máa fi gba ilé tó bá yé inú wọn èyí tó bá wù wọ́n á padà nù ṣé yẹn lẹ̀ ń pariwo pé kí Trump wá wá jókòó lórí resources òfowó nìyẹn bí Trump ò wá gan tó fẹ́ gba resources àwọn ìjọba tó ń mú yín lẹ́rú náà ti gba resources ṣódọ́dọ̀ àwa mẹ̀kúnnù ni kò débẹ̀ it's like we don't even have it inú ilé ni mo wà yín sìn jẹ́ ńlá tàn láàárọ̀ yìí kò ì pẹ́ tá a pa ó lè tún dọ̀sẹ̀ tó ń bọ̀ so which resources are you even fighting for? Àwítà ìwé ń sìn ẹ wá ń sọ̀rọ̀ this man what is his name Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe bẹ́ẹ̀ rí tó nǹkan ní kí Trump máa bọ̀ apò nǹkan ò lè ká nǹkan tó wà nílẹ̀ yìí Sunday Igboho tó dìde kí lẹ ṣe fún ṣé ẹ̀ tí fìyà jòun náà rí ni ṣé kò tó kó sáàgùn ogun mélòó ló fẹ́ jà láàrin àwọn tó jẹ́ pé sophisticated kìíní náà kó wọlé tẹ́ ẹ bá gbọ́ ará apá bàtà apá jìnwìnjìnwìn etí ẹ̀ àwọn Boko náà ń pè bẹ́ẹ̀ ogun wo ló ṣe sílé táwọn ò ṣe sọ́wọ́ they have money to do whatever they want to do ìjọba dẹ̀ mọ̀ ń pa ẹ̀ they know about it so what are we not saying ẹ wo àwọn pastor lóríṣiríṣi wọ́n ti eliminate gbogbo wọn wọ́n ti pa wọ́n dànù wọ́n tún gbowó kan tó pa wọ́n
wọ́n kàn déédé ṣé ẹ ti gbọ́ kí àwọn olówó kínní àfi ẹnujọ́ mẹ́ta ni mo gbọ́ tó ń sọ lórí kí náà ń pè wọn lórí púpìtì wọn ṣé wọ́n jáde ṣé wọ́n kúrò níbi tán wà pé àwọn mẹ̀kúnnù kan máa ń kú àwọn ará ìjọ wọn kan máa ń kú kínní kan they will not go they are okay with what is happening kọ́mọ́ kan sọ pé wọn ò sọ̀rọ̀ ni máa yìí nìkan this man kí lorúkọ ẹ̀ tó ń lọ sí tí mo fi hàn yín tó ń lọ káàkiri tó ń lọ láti one state to another ló ń jà fitafita pé kọ́lọ̀ kó ràn olùrànlọ́wọ́ kó gba àwọn kìrìsìtẹ́nì lọ́wọ́ àwọn apanijayé yìí àwọn tó ń pani fọlọ́run wọn àwọn tó jẹ́ pé ó ní mo ṣe ń sọ pé ṣé wọn mọ̀ pé kọ́ńpàyàn fọlọ́run èèyàn ó wà ní bíbélì náà ni ó wà ń bẹ gbogbo wa náà pín ìwé yẹn fún un tolúkálukú wà lọ́wọ́ ó kàn jẹ́ pé tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ń para wa ní ṣẹ́kù ṣùgbọ́n tí ò bá wá dà bẹ́ẹ̀ àní nísinmi téèyàn kan bá ti ń fojú ó ń gbẹ́ ẹ lójú lẹ́nì ó ń gbẹ́ ẹ lójú lọ́la ó ń gbẹ́ ẹ lójú lọ́túnla ìjọ́ tó bá dá padà fún wo báyìí pé are you talking to me ìjọ́ yẹn ló máa stop ṣùgbọ́n ẹ̀ dá padà fún wọn ẹ kàn wé God will come and fight for you tó máa fi run ilẹ̀ ìtàn ọlọ́run ò ní sọra ìdí èèyàn kó torí tiyín kó bọ́lẹ̀ ẹ wá mọ̀ pé ẹ̀yin gangan lọ́lọ́run ara yín ó ti fún yín ní gbogbo nǹkan tó yẹ ká ẹ fi jà kí kìrìsìtẹ́nì fi gbára ẹ̀ ṣùgbọ́n àwọn kan kó sọ́dọ̀ ẹ lọ sí fasting 100 days mo ti gbọ́ ní 100 days ní rìdíìmù rí ẹ lọ sí kinní kan ní 200 days ó ní 1 million days kí lẹ rí bọ̀ ń bẹ̀ nothing. Christian, it is high time to wake up. ẹ lè rí ọmọ kinní ìmọ̀lé kan kó kàn máa kọjá bẹ́ẹ̀ bá rí kinní lọ́wọ́ ẹ̀ rí nǹkan kan lọ́wọ́ ẹ̀ rí gbogbo ẹ̀ lọ́wọ́ wọn wọ́n ti múra ìjà àánú kìrìsìtẹ́nì ṣe mí àánú yín ṣe mí God is coming ó máa torí tí yín ó máa rìn báyìí ẹ rí ní street á máa rìn kiri God will fight for you but you will try to fight ìgbà tápá ò bá ka nǹkan téèyàn ò lè ṣe lọ́lọ́run máa ń bá yàn ṣe stop asking for what is not actionable. I don't even want to talk much torí inú bí mi most especially Christianity dùn we are almost going down tí ò sí àtúnṣe because àwọn people yà pa stupid and bastard sí Christian lára tí Trump ò bá wá kò sí nǹkan tí bàbá tó wà níbẹ̀ lè ṣe kò sí he can do nothing he cannot do anything